lórí ọ̀rọ̀ bàbá wa Lérè Pàímọ́ tí ọ̀pọ̀lọpọ̀ mọ̀ sí Ẹ̀dá Oníléọlá. Púpọ̀ àwọn èèyàn ni wọ́n gbé ìròyìn òfégè kiri láàárọ̀ yìí wípé bàbá wa Ẹ̀dá Oníléọlá ti kú, wọ́n ti kú, abíbílẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó ń kálukú ń gbé ìròyìn lóríṣiríṣi kiri. Ṣùgbọ́n àwa ti fi dá yín lójú, a dẹ̀ ti ṣèwádìí wípé bàbá wa Ẹ̀dá Oníléọlá kò sí nǹkan kan tó ṣe wọ́n o. Àlàáfíà tó péye òun ni bàbá wa. Gbogbo àwọn táwọn máa ń kárí rúmọ̀ báyìí kiri, àkọ́kọ́ ẹjẹ́ ń fi kankan yé wa wípé kì í sí gbogbo àwọn èèyàn lèèyàn ṣe máa ń ro ikú sí. Ọ̀nà méjì ló pín sí. Àwọn ẹ̀dá kan wà tó tẹ́ bá ti rókú sí wọn, ẹ̀mí wọn ó tún fi gùn sí ni. Ẹ̀mí wọn á tún fi gùn sí. Àwọn kan sì wà tó jẹ́ pé tẹ́ bá fi lè ro ikú sí wọn, Ọlọ́run ní jẹ́ àfọjọ́ ọlọ́jọ́ lọ. Àwọn kan máa fi ṣe àgídèwe. Wọ́n máa fi ṣe àgídèwe. Tàbá láàmú ní ọ̀la láàmú. Ẹnu lẹ́sẹ̀ fi pèkúrò ojú ọ̀nà. Àgídèwe làwọn mi fi máa ń ṣe. Tó jẹ́ pé ẹ ń bá roku sí wọn yóò ṣáájú wọn lọ. So ẹ̀kọ́ kan dẹ̀ tún wà tó jẹ́ wípé kì í ṣe gbogbo ẹni tó bá ṣe kú náà láti sáré túfọ̀ ẹ̀. Kódà kó jẹ́ pé lóòótọ́ lẹ́ni yẹn kú, àní sáré túfọ̀ rẹ̀ torí àmọ́ irú ibi tó wà, àmọ́ irú ẹ̀dá tó jẹ́. So gbogbo ẹ̀yin tí ẹ mọ́ sábà post pápápá, àbẹ́yìn tí ẹ kàn tí ẹ tẹ́ mọ́ rí gẹ́gẹ́ bí fẹ́ fi trend láti fi ní followers, kò dá o. Ẹ̀dá Oníléọlá bàbá wa Ẹ̀dá Oníléọlá wà láyé, wọ́n wà láàyè, kò sì sí ní tó ṣe wọ́n, nǹkan ò sì ní ṣe wọ́n, kò ní sẹ̀mí wọn. Ìlànà ní kásáré wá sọ fún yín níkànnì Abẹ́rẹ́ Ọ̀rọ̀ TV Pro. Ọlálékan Àyìndé Abẹ́rẹ́ Ọ̀rọ̀ lèmi lóko tí mò ń jẹ́. Bàbá Ẹ̀dá Oníléọlá àlàáfíà náà wà o, bàbá ò kú o. Ẹyẹ gbérúmọ̀ wèrè kiri o. Àlàáfíà tó péye bàbá wà láàárọ̀ yìí, kò sí ní tó ṣe ẹ̀mí bàbá. Òní 29 of November 2025. Bàbá Ẹ̀dá Oníléọlá àlàáfíà náà wà, wọn ò kú o. Ẹyẹ gbé ìròyìn burúkú kiri o. Àní fọjọ́ ọlọ́jọ́ lọ, kì í ṣe gbogbo àwọn àgbà yẹn ní èèyàn ṣe máa ń roku sí o. Àwọn míì ní gbékúdé, àwọn míì sì ní bẹ́ẹ̀ yẹn bá fi lè roku sí wọn báyìí yóò ṣáájú wọn lọ. Ọlọ́run ní jára burú o. Wọn ní yọ èjì wa kún èjì tiwọn náà o. Àwọn àgbà ó sì pẹ́ lórílẹ̀. Ìnáni a sọ fún yín ẹ̀sìn. Àṣeyẹ lálákọ̀ máa ń ṣe pọ̀ ilé. Ẹ bá ṣàṣe lágbára Ọlọ́run bá o, lágbára Ọlọ́run bá. Ifábùkọ́lá, Ifá mi gbẹ̀yìn bàbá mi kẹgbẹ́. Bẹ́ẹ̀ ni o, Elédùmarè fi àṣẹ wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ sí ewé àtẹ̀gbò. Ṣùgbọ́n ó ní àwọn ẹ̀dá kan tẹ́lẹ̀dùà fi rán wípé kí wọ́n máa fi tú kí wọ́n sì máa fi ṣiṣẹ́ ìwòsàn. Àdúpẹ́ o, Elédùmarè ó ṣeun, ẹja tó ń da ibú dààmú òjò apá lọ. Babaláwo Ifábùkọ́lá Ifá Glory àtàndá olórí àbọ̀là ní Èdùmarè ń lò lọ́wọ́lọ́wọ́ láti kojú gbogbo àìsàn àti ìdí ayé gbogbo tó ń da ọmọ ènìyàn láàmú. Àbá ẹ bá mi ká lọ o, sátọ̀rọ̀ àtàndá olórí àbọ̀là, bẹ́ẹ̀ sọ̀rọ̀ débẹ̀ dandan yóò dẹ̀rọ̀ o. Gbogbo ayé ló lọ síbẹ̀ o. Irú ìṣòro àìsàn wo ni tiẹ̀? Àìní iṣẹ́ gidi lọ́wọ́, ìpọ́njú, ìkórira, promise and fail, ìjákulẹ̀ lẹ́nu iṣẹ́, kí èèyàn ṣiṣẹ́ kó má lákọjọ. Ogun ni àìrọ́mọbí, àìrọ́kọ tàbí aya rere fẹ́, oyún ìjó tàbí oúnjẹ ojú oorun. Báwo ra rẹ̀ ràn? Tẹ̀sí ojú kó jàǹkárí wọ̀. Ìdènà ni ẹnìkan kò lágbára o, àyàfi ọba Èdùmàrè tó ní káwọn ẹ̀dá kan máa fi ewé àtẹ̀gò ṣèwòsàn kó sì rí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀. Ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn ni wọ́n ti dá láyọ̀. Babaláwo Ifábùkọ́lá Ifá Glory àtàndá olórí àbọ̀là ẹ̀ ṣé o. Elédùmarè tó ń tú àṣírí gbogbo ogun fún yín ò ní padà. Ẹ̀yin náà kàn sí wọn. Gbogbo ẹni tí ayé rò pé kò lè rí ọ̀nà àṣeyọrí mọ́. Bóyá ẹ̀yin sì fẹ́ borí tàbí ẹ fẹ́ bá Ifá ní gbólóhùn. Ẹ tún lè ta Ifá lọ́dọ̀ wọn. Ẹ kàn sí wọn nílùú Ọ̀yọ́ Aláàfin. Bus stop tẹ́ ẹ bá ti dé kí ẹ sọ fún ọlọ́kadà wípé ọ̀dọ̀ bàbá Ifábùkọ́lá Ifá Glory àtàndá olórí àbọ̀là lẹ́ ń lọ. Wọ́n wà ní ìlú Péjú 1 Sábò Ọ̀yọ́ Aláàfin. Telephone 0803-834-8630 tàbí 0705-288-8104. Ọ̀kàràkàn yìí ná Ifá gbáyé lọ. Ìrí òkè gbogbo wa. nínú
ò ní di o yọ yẹ wa o kò ní yẹ ẹ lẹ̀ fún wa ó ti rí bẹ́ẹ̀ ó ti ṣe bẹ́ẹ̀.